لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد الأمين صلوات الله وتسليماته عليه وعلى آله وصحابته وكل من تبعهم بإحسان إلى يوم الدين. السلام عليكم ورحمة الله وبركاته. bákan náà nínú àwọn gbáǹkọ́gbè irọ́ èyí tí afáàgbà ìjọ Ahmadiyya ti ṣe Gùlámù Ahmad, ẹni tí wọn bá máa pè ní Gùlámù Ṣèitán, ọmọ ọ̀dọ̀ Ṣèitán, ẹni tí Ṣèitán kọ́ńṣẹ́ tó mọṣẹ́ tó fẹ́ máa ju ọ̀gá ẹ̀ gan lọ. nínú àwọn ọ̀rọ̀ kàǹkà tó pa òun náà ni pé ó sọ nù tírà tó pè ní Al-Masihu fil Hindi, Al-Masihu fil Hindi. أني تعتقد جميع الفرق الإسلامية بأن المسيح وحده قد جمع في ذاته أمرين لم يجتمع في نبي من الأنبياء، أولهما أنه نال عمرا مكتملا أي عاش 125 عاما، وثانيهما أنه قام بسياحة أكثر بلدان الدنيا ولذلك سمي بالنبي السياح. Ghulam Ahmad sọ wípé ó ní gbogbo àwọn ìjọ tó ń bẹ nínú ẹ̀sìn Islam, Mu'tazila ni, Ash'ariyya ni, Jahmiyya ni, àtijọ́ onísúfì, Qadiriyya, Tijaniyya àti gbogbo àwọn ọmọ ìyá wọn Ibadiyya, Shia. Ó ní gbogbo àwọn fíráàkù wọ̀nyí pátápátá gbogbo wọn ló nígbàgbọ́ tó fi dórí Ahlus-Sunnah wal Jamā'ah náà, gbogbo wọn ni wọ́n gbà wípé nǹkan méjì, ìròyìn méjì ń bẹ lára Ìsá alayhi salatu wassalam, èyí tí ò sí lára ẹnì kankan nínú gbogbo àwọn ànábì Ọlọ́run tó ti ṣíwájú. Àkọ́kọ́ nú ẹ̀ annahu nala umran muktamilan, ó ní pé ó lo ọ̀pọ̀ ọdún láyé léyìí tí ó ju tọ̀pọ̀lọpọ̀ lọ, pẹ̀lú wípé ó lo 125 years láyé. ẹ máa gbọ́rọ̀ ìdáadáa ohun tí a fẹ́ ló ń bẹ̀ ni pé Ghulam sọ pé gbogbo àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam òun náà ló nígbàgbọ́ nínú tí òun sọ yìí. Ó ní pé ó ní Ìsá ọmọ Maryam lò 125 years láyé kó tó kú. Wasanihima, ọ̀rọ̀ kejì òun náà ni wípé Ìsá ọmọ Maryam rìn káàkiri gbogbo èyí tó pọ̀ jù nínú àwọn ìlú tó ń bẹ láyé, kò fẹ́ sí àwùjọ tí ò dé. Ipò rìn káàkiri ayé àmọ́ tó gùn gbà, bóyá ń gun jẹ́ẹ̀tì ni o, bóyá kẹ́ná ló ń lò ni o, bóyá ó ní kẹ̀kẹ́ tí tó gbádùn dáadáa tó ń gùn káàkiri ayé. Ó ní torí náà, torí pé Ìsá rìn káàkiri ayé ni wọ́n ṣe ń pè ní an-Nabiyyu Sayyah. Rò pé ibi tí rọ́wà nínú ọ̀rọ̀ ta kà jáde yìí nínú tírà Al-Masihu fil Hindi nínú ọ̀rọ̀ Ghulam Ahmad kò nídìí kí yá dààmú ara wa púpọ̀. Nínú tírà yẹn page 59 òun náà ló wà Al-Masihu fil Hindi, yẹn ni pé Ìsá ọmọ Maryam nílùú India. Torí pé gbàgbọ́ ìjọ Ahmadiyya nìyẹn pé Ìsá ńgbà tí wọ́n fẹ́ pa wọ́n kàn má gbélébu, ṣùgbọ́n kò kú sórí àgbélébu. Àwọn kan wá mú sá kúrò níbi tí wọ́n ti fẹ́ pa náà, ibẹ̀ ló gbà sá jáde lọ sí ìlú India. Ìgbàgbọ́ ọjọ́ Ahmadiyya ni tí Ghulam Ahmad yanjú tó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú tírà tó pè ní Al-Masihu fil Hindi, Al-Masihu an-Nasiriyyu fil Hindi, ìyẹn pé Ìsá ọmọ Maryam ní ìlú India. Ó page 59 bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tó sọ yìí ibi tí rọ́wà ń bẹ ó ti yé wa gan. Kí ló sọ? Ó ní Ìsá lò 125 years láyé. Ó ní gbogbo ìjọ mùsùlùmí pátápátá òun ló nígbàgbọ́ nú ọ̀rọ̀ náà pé Ìsá lò 125 years láyé. Ẹ dákun, ta ló nígbàgbọ́ nú eléyìí gan? Ta ló bá gbárù eléyìí gbọ́? Ó sì fi sọ́dọ̀ gbogbo àwọn Muslim sect tó wà pátápátá. Bákan náà ó tún ní Ìsá ọmọ Maryam ó rìn káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ayé, èyí tó pọ̀ jù nínú àwọn ìlú tó wà láyé. Ó ní gbogbo mùsùlùmí ló nígbàgbọ́ nínú ẹ̀. Ẹ dákun, ta ló bá gbárù ọ̀rọ̀kọ̀rọ̀ yìí? Ta ló bá gbárù ẹ̀ gbọ́? Kó wọ́n bá rújú, ẹ jẹ́ ká lọ bá gbogbo àwọn ìjọ tó wà wọ̀nyí. Ẹ béèrè lọ́wọ́ ìjọ Qadiriyya, ìjọ Tijaniyya, ìjọ Shaziliyya, Rifa'iyya, Naqshbandiyya, gbogbo Turuku Sufiyya tó ń bẹ, àtàwọn Firaqu Aqaidiyya tó ń bẹ, Mu'tazila, Jahmiyya, Ash'ariyya àti gbogbo àwọn yòókù wọn, gbogbo àwọn tó ń yà yẹn, ẹ bá béèrè lọ́wọ́ wọn. Ǹjẹ́ ìgbàgbọ́ yín lélẹ́yìí tí Ghulam Ahmad sọ yìí? Ǹjẹ́ nígbàgbọ́ wípé Ìsá ọmọ Maryam lò 125 years láyé? Talẹ́ni náà tó nígbàgbọ́ nínú ọ̀sọ́kùsọ yìí nínú àwọn ìjọ mùsùlùmí káàkiri àgbáńláyé tí Ghulam Ahmad tó parúrọ́ kàǹkà yìí mọ́? Bá a ṣe fẹ́ gbìyànjú láti ṣàánú Ghulam Ahmad tó pé káàtì ẹ̀ tún ojú ẹ̀ ṣe díẹ̀, ṣe ni kò fún wa láyè. Ẹ wá dúró àwọn ọ̀rọ̀ kàǹkà, irọ́ kàbìtì èyí tí ó ń tẹnu ẹ̀ jáde láti lè fi sọ àlùmọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nù. Ohun tí
ànábì èṣù yìí n tó fẹ́ ká mọ̀ nínú ọ̀rọ̀ yìí náà ni wípé ńgbà tí Ìsá bá bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri ayé ńgbà tó bọ́ lọ́wọ́ ewu àgbélébù tán gẹ́gẹ́ bí ìgbàgbọ́ títí ẹ̀ léyìí tó yàtọ̀ gédégédé sí ìgbàgbọ́ ogunlọ́gbọ̀ ẹgbẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn mùsùlùmí. òun náà ni pé ibi tí Ìsá ti ń rìnrìn àrìn ṣe kinní kan káàkiri àgbáyé ibẹ̀ náà ló ti lọ parí ìrìn àjò rẹ̀ sí ilẹ̀ India tó bímọ ń bẹ̀ tó níyàwó ń bẹ̀ tó bímọ ń bẹ̀ tó lọ ìtókùnú ṣẹ̀mí ẹ̀ ń bẹ̀ ibẹ̀ ló padà wàá kú sí. ntí Ghulam Ahmad fẹ́ lò nìyẹn. ó ń ṣe gbogbo wọn yìí láti lè jẹ́ káyé mọ̀ wípé òun gan ni Ìsá ọmọ Maryam o, Ìsá ti kú, Ìsá ò padà wá mọ́ o. ẹni tá ànábì ló ń bọ̀ kì í ṣe pé yóò jẹ́ Ìsá gangan torí ẹni tó ti kú òtún ní padà wá yìí mọ́ lọ́dọ̀ tòun Ghulam Ahmad. àmọ́ òun torí pé òun jọ Ìsá ọmọ Maryam nínú àwọn àṣesí àti ìròrí, ìdí nìyẹn tí ànábì fi sọ wípé ẹni tó ń bọ̀ yóò máa jẹ́ Ìsá ibn Maryam, yẹn ni pé yóò jọ níṣẹ̀dá kì í ṣe pé yóò sì máa jẹ́ orúkọ rẹ̀ kì í ṣe pé Ìsá ọmọ Maryam gangan òun ló tún padà bọ̀ wá ayé ẹ̀rí. sàárè Ìsá ọmọ Maryam ṣàdédé dé ilẹ̀ India lọ́dọ̀ Ghulam Ahmad bí ó ṣe pé ń tìtorí yẹn ni pé ibi tí Ìsá lọ dákẹ́ sí tó lọ parí iṣẹ́ sí ibẹ̀ náà ni ẹni tí yóò jẹ́ Mahdi òun Ghulam Ahmad ibẹ̀ lòun ti dìde. ṣàtìrí bí wọ́n ṣe ta ọ̀rọ̀ náà mọ́ra wọn nísìnyí tó fi dòun. ìbéèrè ní ṣókí níparí òun náà ni wípé kíjọ Ahmadiyya kan ṣáà wò ó lọ́dọ̀ gbogbo àwọn jama tó ń bẹ àwọn fíràkù islamiyya ohun tí ànábì yín fi tì sọ́dọ̀ wọn wípé wọ́n nígbàgbọ́ yìí ẹ ṣáà wò lọ́dọ̀ àṣàyìnrọ̀ ẹ ṣáà wò lọ́dọ̀ sàlàfíyà ẹ ṣáà wò lọ́dọ̀ zaidiyya lọ́dọ̀ ṣíyà lọ́dọ̀ àwọn turuku sufiya tó wà jahmiya mu'tazila ẹ ṣáà wò nú àwọn ìgbàgbọ́ wọn nú àkọọ́lẹ̀ wọn. báwo ló ṣe jẹ́ wípé gbogbo wọn ló nígbàgbọ́ pé Ìsá lò 125 years láyé àti wípé báwo ló ṣe jẹ́ nbola ó ti rí nú àwọn àkọọ́lẹ̀ wọn wípé Ìsá ọmọ Maryam ó rìn káàkiri gbogbo ayé kó tó di wípé ó padà wá lọ dákẹ́ sí ilẹ̀ India. ẹ rí wípé àwọn irọ́ yìí tá à ń ká mọ́ Ghulam Ahmad lọ́wọ́ yìí kì í ṣe àwọn irọ́ kéékèèké àwọn míì wà gbójú kúrò ń bẹ̀ torí wípé àrípé kò wà consequential ẹ̀jẹ̀ àfihàn ẹ̀lẹ̀ náà jàre ẹ jẹ́ ká deal pẹ̀lú àwọn irọ́ kàǹkà báyìí bí ká parọ́ mọ́ àwọn ànábì Ọlọ́run gbogbo wọn bí ká parọ́ mọ́ gbogbo àfọwọ́ ní tafsir bí ká parọ́ mọ́ gbogbo àwọn al-firaqul islamiyya àwọn ìjọ tó dìde lónìrànràn ìjọ àkídà ìjọ sufi ìjọ alásàlátù nínú ẹ̀sìn Islam ká parọ́ mọ́ gbogbo wọn látòkè délẹ̀ láì ṣẹ́ni kankan kù á rí wípé àwọn irọ́ tànàbí Ahmadiyya yìí kì í ṣe àwọn irọ́ kéékèèké irọ́ kàǹkà ni bẹ́ẹ̀ yóò bá sì ní àyà dáadáa kó já sí pé ó ti kọ́ṣẹ́ máa ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá ẹ̀ tí ṣe ṣètọ́n èèyàn ní lè pariwo àwọn irọ́ tó rí bẹ́ẹ̀ torí pé n tó sọ òun náà ni wípé ó ní ìtàn tóun sọ yìí ó ní lam tarid fi kutubil hadisi al-qadimatil mawsuki biha fahasbu bal hiya shahiratun bayna jami'i firaqil islam ala shakli tawatur alladhi la yutasawwaru aktharu minhu. ó ní pé ọ̀rọ̀ tóun sọ yìí ó gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo ìjọ mùsùlùmí pátápátá gbogbo wọn ó kọ́mọ̀ lọ́dọ̀ wọn gan bí wọ́n ti ka fatia tí fatia dùn lẹ́nu tọmọdé tàgbà wọn bẹ́ẹ̀ náà ni ìgbàgbọ́ wípé Ìsá ó lò 125 years láyé òun náà ni ó gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo wọn báyìí sì ni ìgbàgbọ́ wípé Ìsá ó rìn káàkiri ayé kó tó lọ dákẹ́ sílẹ̀ India ó gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo wọn. ní ṣókíjàre ká tó fi eléyìí náà kún gbogbo àdìsí owó tá a bá rí tó bá ń sọ fún wa wípé Ànábì Ìsá alayhi salatu wassalam ó lò 120 years láyé àbí 125 àbí iye yòówù ó lè jẹ́ láwọn ọdún bẹ́ẹ̀ yẹn tó ń lé ní 100 yẹn ká sì mọ̀ pé àwọn àdìsí náà wọn ò lẹ́sẹ̀ ńlẹ̀ tòdí kó ṣeé ṣe kíjọ Ahmadiyya kan lọ wá àwọn àdìsí kan tí kò gbádùn rárá ìyẹn ni pé Ànábì kan ló sọ pẹ̀lú ìmọ̀ àmàdájú èyí táwọn onímọ̀ àdìsí mọ̀ ó jẹ́ ká mọ̀ wípé Ànábì kan ni ó sọ. ẹ rí i pé mo sọ̀rọ̀ kan nísìnyí wípé àdìsí yòówù tá a bá rí tó ń sọ pé Ìsá ọmọ Maryam lò 125 years láyé àbí 120 ká sì mọ̀ pé irọ́ ni. Ghulam Ahmad sọ nínú tirẹ̀ tó pè ní arba'in mo tún fẹ́ bọ́ sínú ọ̀rọ̀ nípa irọ́ mi báyìí nínú àwọn irọ́ Ghulam Ahmad tábà wo page 37 nínú tírà arba'in ó ní kama sarraha sallallahu alayhi wa sallam anna al-masiha 'asha 120 aman ó ní gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam ṣe sọ fún wa wípé Ìsá ọmọ Maryam lò 120 years láyé kama qala sallallahu alayhi wa sallam law kana Musa wa Ìsá hayyayni lama wasi'ahuma illa ittiba'i ká ní Musa àti Ìsá bá ń bẹ láyé ni kò sí tí wọ́n fẹ́ ṣe kò sọ́gbọ́n tí wọ́n fẹ́ dá sí bí ó ṣe pé kí wọ́n tẹ̀lé ìlànà ohun Muhammad sallallahu alayhi wa sallam ṣètìrí àdìsí rọ́ méjì ó ní Ghulam Ahmad mú tẹ̀léra wọn níbí àdìsí alákọ̀ọ́kọ́ yìí tó dáadáa parọ́ ẹ̀ má nàbí wa sallallahu alayhi wa sallam ànábì téèyàn kì í parọ́ mọ́ àfi téèyàn bá fẹ́ jẹ́yà òun náà ni wípé ó lànà bí sọ pé Aisha Ìsá
120 aman ó ní Isa lò 120 years láyé. àdìsí kejì ó ní àdìsí wípé ká ní Musa àti Isa bá ń bẹ láyé ni wọn lè rọ́nà gbígbà àfi kí wọ́n tẹ̀lé ìlànà òun Muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n da títí wọn sílẹ̀. ìyẹn ni wípé ànábì ń sọ nínú àdìsí yìí pé Isa ti kú ẹ̀rí. ìkíní kejì náà àdìsí yìí wọn lẹ́sẹ̀ ńlẹ̀ gbogbo bí kíbi tẹ́ ẹ bá ti bá wọn nínú àwọn àwé àdìsí torí pé gbogbo nǹkan pè ládìsí kọ́ ló lẹ́sẹ̀ ńlẹ̀. a kì í sì mà pé àdìsí lẹ́sẹ̀ ńlẹ̀ àbí ò lẹ́sẹ̀ ńlẹ̀ pẹ̀lú ọpọlọ pẹ̀lú kákan wò ó báyìí ó ní ìmọ̀ tí wọ́n fi mà tó ti wà tipẹ́ táwọn onímọ̀ ti gbé kalẹ̀ láti ẹgbẹ̀rún ọdún ó lé sẹ́yìn túrú ẹ̀ láṣẹ lè mọ̀ pé àdìsí fẹsẹ̀ múlẹ̀ àbí ò fẹsẹ̀ múlẹ̀. ẹni bá sì kẹ́kọ̀ọ́ ẹ̀ yóò mọ̀ wípé ìlànà tó pé jùlọ ni kì í ṣe pé kíkálukú kan wò sùn kò ní àdìsí yóò sọ yìí lọ́dọ̀ tó òun ò ní tẹ̀lé kódà bó bá ń bẹnu Buhari irú èyí tí Ghulam Ahmadu ń ṣe yìí a sọ wípé òun ní ìlànà ìṣù tó fẹ́ pèpè sí ni kò wá sí ní tó lè ṣe kò sọgbọ́n tó fẹ́ dá sí bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni ibi ṣe wọ́n ti mọ̀ pé àdìsí ó máa dí àwọn lọ́wọ́ ìdí nìyẹn tá ṣe máa ń tàbùkù àdìsí lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀yẹn kí ìsáwọn níbi díà àwọn ní ojú ọ̀nà Sufi ẹ̀ á rí wípé wọ́n máa tàbùkù àdìsí Ànábì sallallahu alaihi wasallam láti lè fìdí bídí àwọn lọ́lẹ̀ dáadáa tó náà rí i pé àdìsí gan òun ni ó fún àwọn ní ìṣòro tó pọ̀ wọ́n á kọ́ fẹ́ yanjú àdìsí kí wọ́n rí i pé àdìsí lose confidence lọ́dọ̀ àwọn èèyàn káwọn èèyàn máa nígbára lé nínú Sahih Bukhari àti Muslim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdí nìyẹn tí àṣírí tí wọ́n máa takò àdìsí lọ́pọ̀lọpọ̀ gbà kí irọ́ wọn lè bá fìdí múlẹ̀ lọ́kàn àwọn èèyàn ṣùgbọ́n ẹ̀yin mùsùlùmí ẹ lọ dáàmà ìlànà àdìsí tá à ń sọ yóò Abubakar wà lórí ẹ̀ oní Umar wà lórí ẹ̀ oní Usman wà lórí ẹ̀ àti Ali àti gbogbo àwọn sàhábì Ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn àdìsí tá à ń sọ pé ó lẹ́sẹ̀ ńlẹ̀ yìí bó ti rí lọ́dọ̀ àwọn sàhábà nìyẹn ká parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam ó ti ń bẹ látọjú ayé àwọn sàhábà láti gbà tí fìtínà ti ṣẹlẹ̀ láàrin àwọn kan náà àwọn sàhábà bíi Ali àti aṣíwájú wa Muawiya ibn Abi Sufyan radiyallahu an sahabati nabiyyina ajma'in Ọlọ́run kó bá yọ́nú sí gbogbo alápapọ̀. torí náà ká kíyèsára pàápàá jùlọ ńlẹ̀ Yorùbá wa ń bì àwọn afáà ti takò àdìsí wọn sì ṣe àfáà náà tabakun wọn láàfáà yá wọn lórúkọ wọn yẹn irú wọn ní pé Imam Bukhari lólódo irú wọn ní sọ pé Imam Bukhari ń parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sì ni àwọn gan lọ́ba òfurọ́ ẹ jẹ́ ká ṣọ́ra fún irú àwọn èèyàn tí wọ́n bá rí bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n ní mímọ̀ ń pa àdìsí ni wọ́n ṣe ń sọ̀rọ̀ ipa pé àdìsí kan lẹ́sẹ̀ ńlẹ̀ àbí kan ò lẹ́sẹ̀ ńlẹ̀ bí ó ṣe pé onífẹ̀ẹ́ nú ni wọ́n tán bá rí àdìsí tó fẹsẹ̀ múlẹ̀ ìbá máa bẹ́nu Sahih Bukhari wọn ó dànù wọn ní tẹ̀lé má bá rí àdìsí kan bì kan tó jásí pé fabricated àdìsí ni pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn onímọ̀ àdìsí wọn wà ara yín mà torí pé wọ́n fẹ́ fi àdìsí yẹn wọ́n fẹ́ fi tú àwọn èèyàn jẹ ká ṣọ́ra fún irú àwọn òpòrọ̀ àfà bẹ́ẹ̀. nínú irọ́ mi tí àfà Ghulam tó pa òun náà ní níbi tí mo wà yìí náà nínú tíra 40 ẹ bá wò pé 37 bẹ́ẹ̀ ó ní faqad warada fi hadith al-Bukhari ó ló ń bẹ́ẹ̀ nú hadith al-Bukhari wa Muslim ó sì ń bẹ́ẹ̀ nú hadith Muslim bí saraha léyìí tó fojú hàn wípé anna al-Masih al-Maw'ud pé ẹni tí yóò máa jẹ́ al-Masih al-Maw'ud ẹni náà kò ní wá láti fi kankan bí ó ṣe pé yóò jẹ́ ìkan min hadhihi al-ummati hasran yóò jẹ́ kan lára ọmọlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam yẹn ni pé yóò jẹ́ kan nínú àwọn mùsùlùmí yẹn ni pé Ìsá ọmọ Maryam tá Ànábì sọ fún wa pé ń bọ̀ nígbẹ̀yìn ayé ó là Ànábì ti sọ lásọ tẹ́lẹ̀ wípé Ìsá ọmọ Maryam yẹn kì í ṣe Ìsá tó ti wá tẹ́lẹ̀ òun náà ni Ìsá tó ń sọ̀kalẹ̀ bọ̀ nígbẹ̀yìn ayé ó lójijì Ọlọ́run ti sọ fún wa wípé Ìsá yìí tá à ń sọ yìí yóò jẹ́ Ìsá nínú àlùmọ̀ òhun Muhammad òun náà sì ni òhun Ghulam Ahmad ìbéèrè òun ni wípé níbo ni àdìsí náà wà wípé ẹni tí ó bá máa jẹ́ al-Masihul Maw'ud yóò jẹ́ kan nínú àwọn mùsùlùmí kò sì ní jẹ́ Ànábì Ìsá ọmọ Maryam ẹni tí Ọlọ́run bá gbé gòkè níjọ́ tí wọ́n fẹ́ ṣekú pa pẹ̀lú àgbélébù. ní péjì yẹn gan náà nínú tíra 40 page 37 ẹ wò sàlẹ̀ pátápátá a ó bá tí Ghulam Ahmad sọ bẹ̀ wípé nísìnyí àwọn ará Mẹ́kà àti Mẹ̀dínà wọ́n gun rànkúmí tán gùn mọ́ wọ́n gun ẹṣin nǹkan tí wọ́n gùn mọ́ ohun tí wọ́n gùn nísìnyí ni pé wọ́n gun àwọn ọkọ̀ ńláńlá Ọlọ́run sì ti sọ tẹ́lẹ̀ wípé tó bá dìgbẹ̀yìn ayé wa idhal isharu untilat àwọn èèyàn ó pa gbogbo àwọn nǹkan gùn wọ̀nyí tì wọn ò ní gùn mọ́ wọ́n máa gun àwọn nǹkan míì tó yàtọ̀ ó ní àwọn àsọtẹ́lẹ̀ náà Ọlọ́run sọ Ànábì náà sì tó jẹ́rìí sí nípa òhun Ghulam Ahmad yẹn ni pé ará Mẹ́kà ará Mẹ̀dínà wọn kì í gẹ ẹṣin mọ́ wọn kì í gun rànkúnmí mọ́ wọn kì í gun ìbáka mọ́ wa kadhaba al-Ghulam al-Qadiani fi hadha láì sí èméjì ń bẹ́ẹ̀ èyí tó sọ yìí náà irọ́ náà tán ni bí yẹn dé Mẹ́kà bó dé Mẹ̀dínà yóò rí wípé gbogbo èèyàn kò ń gun mọ́tò gbogbo èèyàn kò ló ń gun àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọ̀pọ̀ ló ṣì wà nínú àwọn èèyàn pàápàá jùlọ náà ará abúlé tí wọ́n ń gun àwọn nǹkan ọ̀gùn èyí tí wọ́n ń gùn tẹ́lẹ̀ tó ti bó ṣe já sí wípé ọkọ̀ ń bẹ oríṣiríṣi nǹkan ìṣẹ̀ṣẹ̀rìn òun ló ti wà.
ọ̀rọ̀ tá à ń sọ lọ òun náà níbi tí Ghulam Ahmad tó ti sọ wípé anabi wa sallallahu alayhi wa sallam sọ wípé ohun Muhammad sallallahu alayhi wa sallam òun ó lo ìdajì ọdún tí anabi Isa alayhi salatu wa salam tí ó lò láyé ó ní wa qala nabi sallallahu alayhi wa sallam inni ukhbirtu anni a'ishu nisfa ma 'asha Isa. Ghulam Ahmad sọ pé anabi ti sọ fún wa tẹ́lẹ̀ wípé ìdajì ọdún tí Isa lò láyé òun lòun Muhammad sallallahu alayhi wa sallam ó lò. Ó ní ẹ̀ ló jẹ́ káwọn mọ̀ pé Isa Maryam kú ní at age of 120 years àbí 125 kò dúró lójú kan. Ẹ wo tírà at-Tabligh page 37 ẹ bá ọ̀rọ̀ náà ń bẹ. Pẹ̀lú tírà arba'in tí mo kà lẹ́ẹ̀kan yẹn ibi tó ti sọ pé Isa Maryam lò 120 years láyé nínú tírà arba'in page 37. Bákan náà nínú tírà al-Khutbatul Ilhamiyya ó mẹ́mbẹ̀ bákan náà pé ó ní wa inna Allaha qad akhbara an mawtil Masih fi suratil Ma'idati. Ọlọ́run ti sọ fún wa nípa ikú Isa ọmọ Maryam ní suratul Ma'ida. Wal hadithu akhbarana anna umrahu 120. Ó ní àdìsí náà sì sọ fún wa pé Isa ọmọ Maryam lò 120 years láyé síwájú kí ó tó kú. Ìyẹn nù gbàgbọ́ ọjọ́ Ahmadiyya. Ghulam Ahmad sọ wípé ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń sọ wípé Isa ọmọ Maryam ò tí ì kú. ń bolẹ̀ tí rí ìkà wípé Isa ọmọ Maryam yóò wá lò 1000 àbí 2000 àbí 3000 years láyé. ń bolẹ̀ tí gbọ́ pé yóò lò tó 2000 àbí 3000 years láyé. Ó sọ̀rọ̀ yìí nù tírà tó pè ní I'jazu Ahmadi. I'jazu Ahmadi ètò wà nù tírà Nuzulul Masih page 261. nísàlẹ̀ pátápátá ó sọ pé oníbàlùkọ̀lù warada fiha ohun tó tiẹ̀ wáyé nípa ẹ̀mí ìṣẹ̀mí Isa òun náà ni wípé annahu aasha 120 aman. ó ní wípé Isa ọmọ Maryam lò 120 years láyé. ó ní fakulu billahi alaykum. ó ní torí náà ń kọ́ ẹ sọ fún mi hal inqadat 120 aman ṣé 120 years ò tí ì parí ni ẹ̀yìn èèyàn ila al-an am la ṣé ó ti tán àbí ò tí ì tán. tó bá yẹ pé 120 years ti parí àjẹ́ wípé Isa ọmọ Maryam ti kú nìyẹn. ẹ̀gbọ́n bí afa Ghulam ṣe ń ronú ọ̀rọ̀ nípa ikú Isa a ó padà máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láti lè yanjú ohun tí ìjọ Ahmadiyya dàrú nínú ẹ̀. kì í ṣe tìfẹ́ tán ní Isa bẹ́ẹ̀ sì ni kì í ṣe wípé wọ́n máa Isa ju gbogbo mùsùlùmí yòókù lọ. ohun tá a fẹ́ ṣe òun náà ni wípé bí Isa ò bá kú wọ́n ní bí ogun ò bá ṣe kínní kan ní kò yí ò wáyé. ohun tí Ghulam Ahmad ń ṣe òun náà ni pé bí Isa ọmọ Maryam ò bá kú kò ní láǹfààní àti fìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé òun ni al-Masih al-Maw'ud tá Ànábì sọ pé ń bọ̀ nígbẹ̀yìn ayé. ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan pé Ghulam Ahmad sọ wípé Ànábì sallallahu alayhi wa sallam sọ wípé òun ó lo ìdajì ọdún tí Isa ọmọ Maryam lò láyé. irú àdìsí yẹn ń bolẹ́ ti bà because ó yẹ ká mọ̀. àdìsí yẹn ìkan nínú ẹ̀ wà nù tíra Kanzul Ummal. ẹ̀rí irú àwọn àdìsí tó bá rí báyìí tẹ́lẹ̀ ẹ̀ rí pé wọ́n fi tì sí kan náà àwọn tíra àdìsí tí ọ̀nà ẹ̀ jìn gan bí irú Kanzul Ummal àbí Sunan al-Bayhaqi. àwọn tíra méjèèjì wọ̀nyí yìí àwọn àdìsí tó jẹ́ pé mọ̀ọ́dún àti àdìsí àwọn àdìsí makzuba àwọn àdìsí tó jẹ́ pé wọ́n parọ́ ẹ̀ ni ó pọ̀ ń bẹ. àwọn tó sì kọ tírà sọ fún wa pé àwọn àdìsí náà àwọn kó síbẹ̀ ni káyé lè bá a rí gẹ́gẹ́ bí sahih. nínú àwọn àdìsí yìí òun là àdìsí kan tó sọ pé innahu lam yakun nabiyyun kana ba'dahu innahu lam yakun nabiyyun illa naam innahu lam yakun nabiyyun kana ba'dahu nabiyyun. ó là ànábì sọ ń bẹ̀ wípé ànábì kan ò ní wáyé ká ànábì míì tún dé lẹ́yìn ẹ̀ illa aasha nisfa umri alladhi kana qablahu. àfi kó jásí pé ànábì tuntun míì tó dé yẹn yóò ṣe ìgbésí ayé yóò pẹ́ láyé àsìkò tí yóò lò yóò ṣe déédéé ìdajì èyí tí èyí tó ṣíwájú ẹ̀ lò. ṣe gbọ́ àdìsí báyìí. wa anna Isa ibn Maryama ó là ànábì sọ ń bẹ̀ pé Isa ọmọ Maryama tẹ̀ ń wò yẹn aasha 20 wa 100 ó lò 120 years láyé ọgọ́fà ọdún. wa inni la arani illa dhahiban ala ra'si 60. ó là ànábì wa sọ fún wa nínú àdìsí náà wípé ẹ̀ẹ́rẹ́ mi ń tèmi o ìgbà tí Isa ti lè lo 120 yẹn tí 60 bá ti lè lé yẹn ni pé tóun bá ti lo 60 ọdún láyé òun ó kẹrù sọ́kọ̀ òun ó máa padà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba òun. wọ́n là ànábì sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n àdìsí yìí gẹ́gẹ́ bá ṣe rí èyí tí ìjọ Ahmadiyya ń lò àdìsí míì tún wà tó tún jọ bẹ́ẹ̀ náà nínú tírà al-Mu'jamul Kabir níbi tí wọ́n ní màmá wa Aisha sọ pé ànábì sọ fún un wípé annahu akhbarahu annahu lam yakun nabiyyun illa aasha nisfa umri alladhi kana qablahu wa annahu akhbarani anna Isa ibn Maryama aasha 20 wa 100 sana wala urani illa dhahiban ala ra'si 60. màmá wa Aisha sọ pé ńgbà tá ànábì sọ bẹ́ẹ̀ fún un fa abukani lọ́rọ̀ náà bá pa àwọn lẹ́kún wípé òun ó ṣàfẹ́kù ọkọ òun baálé òun fa abukani dhalika wa qala ya bunayya afwan ẹni tó gba àdìsí wa òun náà ni
màmá wa Aisha ló bá ń sọ fún Fatima wípé ya bunayya ìwọ màmí innahu laysa min nisa'il muslimina imra'atun a'zamu raziyatan minki, kò sí ẹnìkan náà àwọn ọmọ mùsùlùmí èyí tó yí ó ní farabalẹ̀ tó dàbí tiwọ Fatima. So ó tẹ̀síwájú títí dé parí hadith náà, yẹn pé Fatima banújẹ́ púpọ̀ nítorí hadith nígbà tó padà yá inú ẹ̀ tún padà dùn torí ọ̀rọ̀ míì tó gbọ́ látẹnu màmá wa Ummul Mu'minin ti ṣe Aisha. Àkọ́kọ́ nínú hadith tí a mẹ́nu kàn yìí òun náà ni wípé Al-Imam Tabari, àwọn tó gba hadith náà wà Tabari, Ibn Asakir, Al-Bayhaqi, àwọn ni wọ́n gba hadith náà wà. bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n gba hadith náà wá àwọn èèyàn tí wọ́n ṣe gbára lé nínú ìmọ̀ hadith tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa aládìsí gẹ́gẹ́ bí alimami Bukhari, Ibn Ma'in, An-Nasa'i, Abu Dawud, Ad-Daraqutni àti Ibn Hajar al-Asqalani àtàwọn míì náà àwọn àfa aládìsí ni wọ́n pè wọ́n ní dùn àfa. Wọ́n pè àwọn tó gba àwọn hadith wọ̀nyí wá ní dọ̀yìn fún pé a ò lè gbára lé wọn nínú irú ọ̀rọ̀ báyìí. Torí pé ó wà náà tó gba àdìsí wa tó já sí wípé kò bá nínú àwọn tàbíùn ni tí ò bá màmá wa Aisha tó sì ń sọ fún wa wípé Aisha sọ báyìí wípé ó túmọ̀ sí wípé àdìsí náà ò tó lọ́wọ́ kò sì dé tí gbọ́ ẹ̀ láti ẹnu màmá wa Aisha radiyallahu ta'ala anha fúnra rẹ̀. Ó túmọ̀ sí pé àdìsí náà àdìsí munqati' ni a ò lè lò ó gẹ́gẹ́ bí ẹ̀rí lórí irú àwọn ọ̀rọ̀ àkídà èyí tí à ń sọ yìí. Irú àdìsí yìí tabaníká kíyèsí nínú tá a màjọ Ahmadiyya mà òun náà ni wípé wọ́n á máa ṣe fáàrí púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé kò sírò àwọn nínú tí kì í jẹ́ káwọn gba àdìsí wọlé. Ẹni bá sì ka tírà Ghulam Ahmad gan, àwọn abala kan wà tí mo ti fẹ́ sọ̀rọ̀ nípa mawqifu Ghulam Ahmad min al-hadith an-nabawi sharif. Kí ni Ghulam Ahmad sọ nípa àwọn àdìsí anabi wa sallallahu alayhi wa sallam? Ẹ̀kúnrẹ́rẹ́ odidi ọ̀rọ̀ míì tún nìyẹn tí mi ò tí fẹ́ wọnú ẹ̀ nísìn. Táyé bá ṣì wà mo lè padà máa sọ lọ́jọ́ iwájú. Òun náà ni wípé ìjọ Ahmadiyya máa gbéra wọn sípò ẹni tí ó ní làákàyè jù nínú ọmọ ẹ̀dá ènìyàn. Lẹ́yìn tó já sí pé àwọn kì í gba àdìsí kan wọlé àfi káwọn rí i pé àdìsí náà ó ṣe déédéé làákàyè àwọn. Wọ́n ní tán pè ní al-aqlaniyya, rationality, yẹn ni pé àdìsí gbọ́dọ̀ bá làákàyè wọn lọ́dọ̀ táwọn kéèyàn tó lè gbà á wọlé. So nínú tí kì í jẹ́ kí wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ àdìsí wọlé nìyẹn. Tá bá bọ́ sábàlá ọ̀rọ̀ nípa sísọ̀kalẹ̀ Ànábì Ìsá nígbẹ̀yìn ayé àti wíwà láyé Ànábì Ìsá alayhi salatu wa salam títí lásìkò tá a wà yìí. Inú tó jẹ́ kán reject gbogbo àwọn àdìsí tá Ànábì mú wa àbíkẹ́ kí wọ́n tú ní tùkùtù náà ni pé wọ́n fi làákàyè takò. Ìjọ kan tí fi làákàyè takò àdìsí Ànábì sallallahu alayhi wa sallam púpọ̀ gan òun náà ni ìjọ Ahmadiyya. Ọlọ́run sọ pé Ìsá ọmọ Maryam Ọlọ́run gbégun sámà lọ. Ìjọ Ahmadiyya ní kò sẹ́ni tó tó bẹ̀ láti gun sámà. Ìjọ Ahmadiyya ní ẹnìkan ò lè gun sámà pẹ̀lú bọ́dì wa yìí, yẹn ni pé wọ́n fojú kéré agbára Ọlọ́run pé Ọlọ́run ò lè ṣe bẹ́ẹ̀. Torí kọ́ rí pé àdìsí yẹn kò ṣe làákàyè. Wọ́n á ní sáyẹ́nsì fìdí ẹ̀ múlẹ̀ yìí pé ẹnìkan ò lè wọnú sámà pẹ̀lú irú ara wa yìí. Àfi bí ẹni wípé Ìsá ọmọ Maryam fún rẹ̀ òun ló dìdí fò lọ sámà tó lòun lọ, kì í ṣe pé Ọlọ́run fún rẹ̀ ló sọ pé bal rafa'ahu Allahu ilayhi. Òun Ọlọ́run ọba gbé egun kè lọ gẹ́gẹ́ bó ṣe wà nínú Suratu Nisa, Quran chapter 4 verse 157 verse 158. So irú èyí tọ́lọ̀ ń ṣe fún Ànábì sallallahu alayhi wa sallam wípé ó lọ al-Isra wal-Mi'raj pẹ̀lú ẹ̀mí àtara gẹ́gẹ́ bó ṣe jásí pé òun ní ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí Ahlus Sunnah wal Jama'ah. Ìjọ Ahmadiyya tó takò yẹn náà wọn là Ànábì lọ pẹ̀lú ẹ̀mí nìkan ni kò lọ pẹ̀lú ara, torí pé lọ́dọ̀ tiwọn èèyàn lè gbé ara yìí wọ inú sámà lọ. Bákan náà wọn ò nígbàgbọ́ wípé Ìsá ọmọ Maryam ṣì ń bẹ níbi tọ́lọ́run ọba àlékè ọlá fi sí títí dàsìkò tá a wà yìí, torí wọ́n rí wípé kò ṣeé ṣe bẹ́ẹ̀ sì ni kò rọrùn. Wọ́n ní kí ni Ìsá ọmọ Maryam ó máa wá ṣe láyé títí di ìwò yìí tí ó fi máa lo ntólé ní 2000 years, torí pé tó bá yẹ kó ẹ̀kọ́ lọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan ni ó yẹ kó ṣe bẹ́ẹ̀ fún Ànábì wa sallallahu alayhi wa sallam. Wọ́n ní Ànábì wọ̀ gbọ́dọ̀ kú kó wà nù sàárè kí Ìsá ọmọ Maryam wá ṣe wà lọ́dọ̀ Ọlọ́run títí di sìn. Ó túmọ̀ sí pé Ìsá ju Muhammad sallallahu alayhi wa sallam lọ nìyẹn. Ẹ̀rí bí ìjọ Ahmadiyya ti ronú nìyẹn. Mélòó láti ẹ̀fẹ́ sọ ń bẹ̀ gan. Ṣé bẹ́ẹ̀ tún gbọ́ nọ̀rọ̀ tí mo ti sọ sẹ́yìn wípé aṣọ méjì tí Ìsá ọmọ Maryam sọ tí Ànábì sọ pé Ìsá ọmọ Maryam ó wọ̀ sọ́rùn nígbà tí Ọlọ́run bá sọ kalẹ̀ nígbẹ̀yìn ayé. Ghulam Ahmad tú aṣọ méjì náà ó ní túmọ̀ ẹ̀ ní pé àìsàn méjì ó máa ṣe é lára. Àìsàn kan ó máa ṣe é lórí, ìkan ó máa ṣe é nídìí. Kí láìsàn méjì náà gbà tí Ghulam Ahmad claim wípé òun ní Ìsá ọmọ Maryam náà ó ní àìsàn òyì ojú, kójú èèyàn máa dòyì, duwaru ra'si ó ń bá wọn jà. Bákan náà àìsàn
ìtọ̀ ṣúgà tó ń pè ní mọ́rọ̀dù sùl ó ń bá wọn jà débi wípé òun á máa tọ̀ nígbà 100 lójúmọ́. So ìtumọ̀ tó fún aṣọ méjèèjì tó jìṣẹ́ Ọlọ́run sọ nìyẹn. Ó ní aṣọ kan lókè aṣọ kan nísàlẹ̀. Ìtumọ̀ náà ni pé àìsàn kan lókè àìsàn kan nísàlẹ̀. Gbogbo wọn yìí ń jẹ́ kó yé wa pé ìjọ Ahmadiyya jama'atun aqlaniyya jama'atun aqlaniyya ìjọ kan tí ó jẹ́ ìjọ ọlọ́pọlọ lásán ni. Bẹ́ẹ̀ sì ni ọpọlọ ló bá ti ṣètọ́nù jẹ bẹ́ẹ̀ bá gbàgbé. Ìsìláàmù ń ṣẹ̀sìn tó ní ká má lo làákàyè, ṣùgbọ́n níbi tí agbára làákàyè mà tọ́lọ́run bá ti sọ̀rọ̀ lẹ̀ ẹ̀mọ ẹ̀dá yìí ni ò gbọ́dọ̀ tún ní àìdíà míì tó fẹ́ lò bí ò bá ṣe pé láti gbọ́rọ̀ Ọlọ́run yé bí ò ṣe pé láti gbọ́rọ̀ ànábì yé kò tún gbọ́dọ̀ tá a dànù. Ọpọlọ tó bá ń ti ọ̀rọ̀ Ọlọ́run sẹ́gbẹ̀ẹ́ kan tó ń ti ọ̀rọ̀ ànábì síbi kan wípé òun ò ní tẹ̀lé Ọlọ́run sọ a òun ò ní pè ní a tọ́lọ́run bá ní funfun ni òun á ní dúdú ni irú ọpọlọ bẹ́ẹ̀ ká mọ̀ pé ọpọlọ ṣètánì ni irú ọpọlọ tó kó parun bá ṣètánì jọ kìnìún àná ó náà ní irú ọpọlọ bẹ́ẹ̀ irú ẹlẹ́rìí tíjọ Ahmadiyya ń tẹ̀lé yẹn. Ìjọ tán wá láwọn lu ọpọlọ púpọ̀ yìí kí ló yẹ ká fi hàn wọ́n nínú àdìsí tí à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ yìí. Ó ní pé nínú àdìsí yìí tí wọ́n mú wá pé ànábì ti sọ pé sọ Maryam ló 120 years láyé. Ó ń bẹ nínú àdìsí náà wípé màmá wa Aisha sọ pé aibu náà yà ìwọ ọmọ mi. Ó ń bẹ nínú àdìsí náà tí wọ́n bá lọ kà á dáadáa láwọn ibi tí mo sọ pé àdìsí yẹn wà inú ẹ̀ ní Al-Mu'jam at-Tabarani. Wọ́n ní Aisha radiyallahu ta'ala anha ó ń sọ fún Fatima tí í ṣe ọmọ ànábì wa sallallahu alaihi wasallam wípé aibu náà yà ìwọ ọmọ mi ìwọ ọmọ mi. Ń tà sí mà nínú ìtàn òun náà ni pé Fatima tó ti ṣe ọmọ ànábì wa sallallahu alaihi wasallam ó dàgbà ju màmá wa Aisha tí í ṣe ìyàwó ànábì sallallahu alaihi wasallam lọ léyìí tí ò rújú. Ǹjẹ́ wàá bá a mú bẹ́ẹ̀ yẹn kò sínú ìṣe lárúbáwá kí ọmọ kékeré máa sọ fún àgbàlagbà wípé ìwọ ọmọ mi. Lótìtọ́ ipò ìyá òun náà ni màmá wa Aisha wà sí aṣíwájú wa tí í ṣe ọmọ ànábì tí í ṣe Fatima radiyallahu ta'ala anha wa sallallahu ala nabiyyina Muhammadin wa alihi wa sallam. Ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà kò sínú ṣe sí wọn kí wọ́n máa lo gbólóhùn ìwọ ọmọ mi fún mi. Tíjọ Ahmadiyya bá ń lo làákàyè pẹ̀lú àdìsí ni kò yẹ kí wọ́n rí wípé irú àdìsí wà nú àdìsí tó yẹ kí wọ́n reject. Ọ̀nà míì tó ti yẹ kíjọ Ahmadiyya kí wọ́n ṣe làákàyè nú àdìsí gẹ́gẹ́ bí ìṣe wọn tí ò fi yẹ kán gba àdìsí wọlé. A ti sọ pé àdìsí dọ̀yìn fúnná ìjọ mùsùlùmí alùsùnà kì í reject àdìsí torí pé kò ṣe déédéé làákàyè. Àkọ́kọ́ ni pé àkọ́wọ́ àdìsí yẹn sí ó ní sánádù tá a fi lè gbà wọlé pa ànábì ló sọ bẹ́ẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n bá mọ̀ wípé ǹjẹ́ àdìsí ó lẹ́sẹ̀ ńlẹ̀ àbí ò lẹ́sẹ̀ ńlẹ̀ yẹn ni wípé ǹjẹ́ a rí àwọn tí wọ́n sọ àwọn tí wọ́n gbà wá ǹjẹ́ a rí wọn trace ẹ̀yìn ìgbà yẹn ni wọ́n ṣe wá padà sí ibi abala wípé ǹjẹ́ àdìsí yìí ǹjẹ́ kò tako nǹkan kan ní ẹ̀sìn Islam àbó tako ǹjẹ́ ó ṣe déédéé làákàyè àbí ò ṣe déédéé làákàyè kì í tún jẹ́ gbogbo làákàyè gan la lè fi wọn àdìsí ànábì sallallahu alaihi wasallam táwa dànù wípé àdìsí ò ṣe déédéé làákàyè wa làákàyè èèyàn lásán kọ́ kò ń ṣerú làákàyè àwọn ayín àwọn ìdùn èyí tó ń bẹ lágbárí ọ̀pọ̀ nù ìjọ Ahmadiyya tá fi ń da àdìsí ànábì nù wípé kò ṣe déédéé lọ́dọ̀ àwọn làákàyè tí wọ́n máa lò sẹ́ gẹ́gẹ́ bá a ṣe sọ ó wáyé nù àdìsí tá a sọ yìí wípé ànábì kan ò ní wáyé àyàfi kó já sí pé ànábì tó wáyé yìí yóò lo dédé ìdajì ọjọ́ orí ẹni tó ṣíwájú ẹ̀ náà àwọn ànábì ọlọ́ ó túmọ̀ sí wípé tá a bá gbé àdìsí sórí òṣùwọ̀n tá a bẹ̀rẹ̀ sí ní wò wípé ẹ jẹ́ ká máa wo iye ọjọ́ orí àwọn ànábì ọlọ́run tí wọ́n ṣíwájú tá ànábì bá lo 60 àbí 63 tí Ìsá lo 125 àbí 126 àbí 120 ẹni tó ṣẹ̀mí síwájú Ìsá alayhi salatu wassalam ọdún mélòó lòun ó lò yẹn káwá bẹ̀rẹ̀ sí ní multiply ẹ̀ bẹ́ẹ̀ yẹn times 2 times 2 times 2 yẹn ni pé ànábì ti sìn èyí tó wà láyé nísìn tó ń bá lo 50 ànábì tó ṣíwájú ó ní láti jẹ́ pé 100 ló lò ẹni tó ṣíwájú yẹn náà yẹn gbọ́dọ̀ lo 200 ẹni tó ṣíwájú yẹn náà gbọ́dọ̀ lo 400 ẹni tó ṣíwájú yẹn náà gbọ́dọ̀ lo 600 káma wá kà lọ bẹ́ẹ̀ á padà wá rí àwọn ànábì kan tí wọ́n lo bí 5000 torí pé ànábì Nuhu alayhi salatu wa salam Ọlọ́run sọ fún wa wípé walaqad arsalna Nuhan ila qawmihi falabisa fihim alfa sanatin illa 50 aman Ọlọ́run ní Nuhu lo 950 years láàrin àwọn àjọ rẹ̀ gbàtí Nuhu lè lo tó 950 years ànábì tó ṣíwájú Nuhu ọdún mélòó lòun lò yẹn so a rí wípé àkọ́kọ́ náà nọ́mbà yìí ó ti kọ́kọ́ dàrú kó tó dọ́dọ̀ Nuhu alayhi salatu wassalam so a rí wípé àdìsí tí ìjọ Ahmadiyya tí wọ́n gbára lé yìí láti lè sọ fún wa wípé Ìsá Maryam kú at age of 120 years kò lẹ́sẹ̀ ńlẹ̀ torí pé táwọn ká ọ̀rọ̀ yẹn dáadáa ni wọ́n rí wípé nǹkan náà ó jìnà sí làákàyè kì í ṣe pálọ̀ wọn ò lè ṣe bẹ́ẹ̀ là ń sọ bí ó ṣe pé ó jìnà sí làákàyè
àti wípé ó yàtọ̀ fún tí ó ṣẹlẹ̀ gan torí pé wà nínú àdìsí náà pé wà akhbarahu annahu lam yakun nabiyyun illa aasha nisfa umri alladhi kana qablahu. a rí wípé n tó wà nínú àdìsí yẹn nìyẹn pé ànábì tó bá ń bẹ níta nísìn yóò lo ìdajì ọdún tí ànábì tó ṣíwájú ẹ̀ lò. so tá bá gbé nǹkan yẹn sórí òṣùwọ̀n a rí wípé eléyìí jìnnà sí òótọ́ gédégédé. tá bá wo ọjọ́ orí ànábì Musa alayhi salatu wa salam tí Isa bá lo 120 years ó ní láti jẹ́ pé Musa alayhi salatu wa salam ó lo 240 years. so ẹni tí ó ṣíwájú Musa alayhi salatu wa salam òun náà gbọ́dọ̀ lo 480 years bá ṣe wọn á tẹ̀síwájú nìyẹn títí a máa rí àwọn ànábì mi tán lo 5,000 years ààrẹ lómi tó lo 10,000 years ààrẹ lómi tó lo 20,000 years. a rí wípé òǹkà tí àdìsí gbé kalẹ̀ fún wa ó ti jẹ́ ká mọ̀ pé fabricated hadith ni. so ìjọ Ahmadiyya àtàwọn sọ fún wa wípé àwọn ń lo làákàyè àwọn lọ́gbọ́n lórí kí ló dé tí orí wọn ò pé lọ síbi kí wọ́n gbọ́ hadith yìí pé eléyìí jìnnà sí reality ó jìnnà sóòótọ́. torí pé tábà ní ká mú díẹ̀ ó túmọ̀ sí pé tá ànábì bá lo 63 years Ìsá lo 120 ẹni tó ṣíwájú Ìsá yóò lo 240 ẹni tó ṣíwájú òun náà ìyẹn náà ó lo 480 ẹni tó ṣíwájú òun náà á lo 960 ẹni tó ṣíwájú òun náà ìyẹn á lo 1920 years. ẹni tó tún ṣíwájú ànábì yẹn náà lo 3840 years. ẹni tó tún ṣíwájú yẹn náà lo 7680 years. ẹni tó tún wá ṣíwájú ànábì yẹn náà lo 15360 years. a rí wípé kò dẹ̀ ṣe déédéé làákàyè mọ́ làákàyè wa ò dẹ̀ lè gbé mọ́ ìjọ Ahmadiyya ṣe é lo làákàyè rárá ṣá torí pé ọlọ́pọlọ òun náà lè pera yín ẹni àdìsí tẹ́ bá gbà wọlé kó jẹ́ pé kò contradict pẹ̀lú làákàyè lóru làákàyè wọlé wá lò tẹ́ ẹ fi rí i pé àdìsí yìí ò wọlé lẹ́yìn ìgbà tá a sọ wípé àdìsí yìí gan sánádù ẹ̀ kò fẹsẹ̀ múlẹ̀ àdìsí ni tí a ò rárí dájú wípé wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam àbí pé òjíṣẹ́ Ọlọ́run gan alayhi salatu wa salam ó sọ bẹ́ẹ̀. bákan náà ká bọ́ sí abala irọ́ mi nínú àwọn irọ́ kàbìtì èyí tí Ghulam Ahmadu pa ó ń lọ́rọ̀ ẹ̀ tó sọ nínú ìkànnù àwọn ìlànà tiẹ̀ àwọn announcement tí ó máa ń gbé jáde lóòrèkóòrè. tá bá wo al-I'lanat tá bá wo volume 1 nínú al-I'lanat ìlànà announcement ẹ̀ tó gbé jáde ní ọjọ́ kẹwàá oṣù kejìlá ọdún 1894 níbi tó ti ń sọ wípé walamma ra'aytu anna an-nasa fil biladi al-islamiyyati wa Turkiya wa Misra wa ghayriha ومصر وغيرها ليسوا مطلعين بالتفصيل على سوانه ولا يعرفون قدر ما استفدنا من عدل الحكومة الإنجليزية ورحمتها. ó nígbà tó ń rí pé àwọn èèyàn ní àwọn ìlú ẹ̀sìn Islam káàkiri àgbáyé gẹ́gẹ́ bí ilẹ̀ Turkey àti Egypt àtàwọn ìlú míì nígbà tó ń rí wípé wọ́n mọ òun Ghulam Ahmadu wọn sì mọ iṣẹ́ táwọn bàbá ńlá wọn ṣe wọn ò sì mọ irú àǹfààní tí àwọn rí lọ́dọ̀ ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì tó mú ìlú India lẹ́rú lásìkò yẹn tí wọ́n colonize wọn. lidha alaftu ba'da al-kutayyibat fil arabiyyati wal farisiyya ó nítorí náà ló ń ṣe kọ àwọn tírà kan pẹ̀lú èdè farisi òun kọ àwọn kan pẹ̀lú èdè lárúbáwá wa arsaltuha ila biladi sham wa turkiya wa misr wa bukhara òun sì fi àwọn ìwé pélébépélébé náà àwọn ìwé kéékèèké náà òun fi ránṣẹ́ púpọ̀ lọ́pọ̀ yanturu lọ sí ilẹ̀ sham àti ilẹ̀ turkey àti ilẹ̀ egypt àti ilẹ̀ bukhara. وذكرت فيها أوصاف الحكومة الإنجليزية الحميدة كلها òun sì sọ̀rọ̀ ìjọba Gẹ̀ẹ́sì àwọn ìròyìn ẹ̀ tó dá òun ròyìn ẹ̀ fáwọn èèyàn pé ẹ̀yin èèyàn láwọn ìlú yẹn wàbàyàntù òun sọ fún wọn pé ẹ̀yin èèyàn ẹ máa dúpẹ́ o ẹ̀yin yòówù ìlú yòówù tí Britain bá colonize ṣe ló yẹ kí inú yín máa dùn kẹ́ ẹ máa dúpẹ́ kẹ́ ẹ máa gbàlù kẹ́ ẹ máa jó torí pé ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ìjọba kan tó dúró déédéé púpọ̀ ni irú déédéé ìjọba yìí àfẹ́ ríru ẹ̀rí níbi kankan nínú gbogbo àwọn ìjọba tí wọ́n bẹ láyé. ó ní wàzàkàrìtù fìyà wàbàyàntù bikulli wuduhin anna shanna al-jihadi ala hadhihi al-hukumati al-muhsinati haramun qati'an. ó lóun ṣàlàyé fáwọn èèyàn nínú àwọn ìwé pélébépélébé tó nǹkan tó ń fi ránṣẹ́ sáwọn ìlú àwọn mùsùlùmí káàkiri àgbáńlá yìí yẹn pé ẹ̀yin èèyàn láwọn ìlú mùsùlùmí káàkiri ẹ fi ara balẹ̀ fún ìjọba Gẹ̀ẹ́sì ẹ jẹ́ kí wọ́n máa darí yín ẹ má wulẹ̀ ṣàjàngbìlà ẹ má nìkan jáde kó lù yín torí pé ìjọba Gẹ̀ẹ́sì yìí ìjọba ẹ̀ ó tù wá lára ó tù gbogbo èèyàn lára lọ́dọ̀ tí wá ń bì yìí torí náà ń kọ́ ẹ máa gbọ́dọ̀ sí ìjọba Gẹ̀ẹ́sì lẹ́nu ẹ gbọ́dọ̀ ṣàjàngbìlà o ẹni báyìí dìde tó lóun fẹ́ ṣe jihad òun fẹ́ lé ìjọba náà kúrò nílùú ẹni náà
ó ti ṣe nǹkan kan tó jásí pé haram ni dájúdájú nú ẹ̀sìn Islam lọ́dọ̀ Ọlọ́run pàkọ́dé waza'tu tilka al-kutuba majanan Ghulam Ahmad sọ pé òun tẹ tírà náà lọ́fẹ̀ẹ́ òun sì ń pín lọ́fẹ̀ẹ́ fáwọn èèyàn òun tẹ àwọn tírà náà wọ́n ń pín lọ́fẹ̀ẹ́ fáwọn èèyàn bíbásílẹ̀ àláfin rubiyat pẹ̀lú pé òun ná thousands of rupees ìyẹn ni pé òun ná owó rọ̀gùnrọ̀gùn láti jẹ́ kí ìwé yìí kí ó dọ́dọ̀ àwọn mùsùlùmí káàkiri àgbáńlá ayé. ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní wa arsaltu ba'd al-arabi ó ní mo sì fi ìwé yìí rán àwọn àkànnú àwọn alárúbáwá mo fi ìwé yìí mo kó àwọn ìwé yìí tó pọ̀ fún wọn pé ẹ bá mi pín káàkiri ilẹ̀ lárúbáwá ila Makkata mo fi rán àwọn alárúbáwá kan lọ sí ìlú Mẹ́kà wal Madina àti ìlú Madina wa ba'duhum ursilu ila biladil fursi a sì rán àwọn èèyàn kan lọ sí ilẹ̀ Farisi wa kadhalika ó ní kadhalika كذلك أرسلت الكتب إلى مصر أيضا ó ní bákan náà mo tún fi àwọn ìwé wọ̀nyí ránṣẹ́ sí ìlú Masari ilẹ̀ Íjíbítì وكانت هذه النفقات التي بذلتها بإخلاص النية ó ní gbogbo owó rọ̀gùnrọ̀gùn tóun Ghulam Ahmad náà yìí òun náà owó náà pẹ̀lú àníyàn rí pẹ̀lú núre àti fẹ́ tóun ní sí ìjọba Gẹ̀ẹ́sì pé ìjọba yìí ẹ dá púpọ̀ colonial masters ẹ bá pààyàn jù báyìí lọ kò sí ní tó burú ń bẹ̀ kíjọba yìí kó máa lọ gbére kó máa lọ bẹ́ẹ̀ òun làwọn fẹ́ ó lóun ná gbogbo owó náà nítorí pé òun ní ìkíláàsì fún ìjọba òyìnbó ó ní wàkánà tí àzí nafakọ́t allati bazaltuha bi ìkíláàsì níyàtọ̀ adùbìl àlàáf ó ní owó rọ̀gùnrọ̀gùn ẹgbẹ̀gbẹ̀lẹ́gbẹ̀ owó ilẹ̀ India owó rúpì nígbà náà òun lòun ná lórí irú àwọn ìwé tó ń kọ yìí láti lè jẹ́ káwọn èèyàn ní ìkíláàsì fún ìjọba òyìnbó tó ń darí ilẹ̀ Gẹ̀ẹ́sì nígbà náà. So torí náà nǹkan ẹ dákun ta ló rán Ghulam Ahmad ní gbogbo wàhálà òṣì tó ń ṣe yìí ó lóun ná owó rọ̀gùnrọ̀gùn láti lè jẹ́ kí ìjọba Gẹ̀ẹ́sì kó lè wà nínú ọkàn àwọn èèyàn káwọn èèyàn lè ní ìkíláàsì fún ìjọba Gẹ̀ẹ́sì kí wọ́n lè fi tọkàntọkàn tara tẹ̀lé ìjọba Gẹ̀ẹ́sì lẹ́yìn ìgbà tán bá tẹ̀lé Ọlọ́run tán báyìí ẹni tó kù tí wọ́n tún máa tẹ̀lé òun náà ní ìjọba ilẹ̀ kò tí ẹ̀ fẹ́ kán tẹ̀lé Ọlọ́run gan torí pé ṣéjọba Gẹ̀ẹ́sì jẹ́ ìjọba ẹ̀sìn Islam ni ó túmọ̀ sí pé lọ́dọ̀ Ghulam Ahmad ìkíláàsì fún ìjọba Gẹ̀ẹ́sì ìjọba múnisìn àwọn ọ̀tá Ọlọ́run tí wọ́n á gbógun ti ìjọba ẹ̀sìn Islam dojú ìjọba ẹ̀sìn Islam bolẹ̀ láwọn ìlú ẹ̀sìn Islam ó pàtàkì púpọ̀ lọ́dọ̀ Ghulam Ahmad fún mùsùlùmí láti tẹ̀lé ju Ọlọ́run gan fúnra ẹ̀ lọ wal iyasu billah torí náà nǹkan ẹ̀rí wípé ọ̀rọ̀ tó burú gbà òun náà ni ọ̀rọ̀ yìí ná tó ń jí bó ṣe wá burú tó yẹn irọ́ ni ètò burú jù náà ọ̀rọ̀ yẹn ni pé irọ́ ni Ghulam Ahmad ń pa ńbo ló ti rówó ńbo ló ti ní owó rọ̀gùnrọ̀gùn tí ó fi tẹ adúrú ìwé tó sọ yìí ó dáa kíjọ Ahmadiyya kan ṣáàwò àwọn owó ní Ghulam Ahmad rán lọ sílùú Sham tíra wo ló fi rán wọn lọ síbẹ̀ ẹ ṣáàwò tíra wo ló kọ tó fi rán wọn lọ sílẹ̀ Sham ẹ jẹ́ káwọ́ bí wọ́n ṣe print tíra náà nígbà yẹn àfẹ́ rí àwọn impressions ìgbà yẹn báwo ni wọ́n ṣe tẹ àwọn tíra náà lásìkò náà àwọn èèyàn wo kí lórúkọ àwọn èèyàn tó dán rán lọ sílẹ̀ Sham torí pé àrímì kankan ní gbogbo àkọọ́lẹ̀ kò sínú ìlànà tiẹ̀ kò sínú àwọn tíra tí ó tẹ̀ tá a bá rí bóyá àárín èèyàn kan èèyàn méjì mẹ́ta bíi mélòó báyìí ìṣá tí wọ́n ní relationship pẹ̀lú ẹ̀ bóyá lẹ́nìkan ní Mẹ́kà ẹnìkan ní Sham àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ogunlọ́gọ̀ èèyàn tó lóun ránṣẹ́ irú iṣẹ́ yìí tóun rán wọn pẹ̀lú àwọn ìwé tí ó dárúkọ fún wa yìí ẹ̀sà wò ńbo lórúkọ wọn wà ńbo làwọn èèyàn tí Ghulam Ahmad rán lọ sí Turkey ńbo lórúkọ wọn wà ẹ̀sà wò àwọn tó rán lọ sí Mẹ́kà àwọn tó rán lọ sí Medina kí lórúkọ àwọn ìwé tó fi rán kálukú gbogbo àwọn delegations tó rán lọ sáwọn ìlú yẹn pé káwọn aráàlú yẹn kí wọ́n má bá ìjọba Gẹ̀ẹ́sì jàmá o kí wọ́n juwọ́ lẹ̀ ní pátápátá kí wọ́n máa tẹ̀lé ìjọba náà kí wọ́n sì máa tẹ̀lé gbogbo àṣẹ tí ó bá pa wọ́n àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀. So ètò kan wà ní pé kíjọ Ahmadiyya kí wọ́n wá orúkọ àwọn tírà tí afáàgùlá tó lóun kọ tóun ti lo àìmọye ọdún nú ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe padà máa gbọ́ ńgbà tá a bá ń sọ bí Ghulam Ahmad ṣe jẹ́ agbódegbà fún ìjọba Gẹ̀ẹ́sì ní ilẹ̀ India lásìkò rẹ̀ ẹ padà máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yẹn níbẹ̀ insha Allah ta'ala. gbogbo àwọn tó lọ́n fi tírà yìí rán àwọn ìwé wọ̀nyí rán lọ sí ilẹ̀ Lárúbáwá lọ sí ilẹ̀ Asia lọ sí oríṣiríṣi ìlú káàkiri wọ̀nyí tó dé Áfíríkà àmọ́ ẹnìkan kan nù wọn tá a bá tiẹ̀ rí mà nù wọn àṣàfùlà tá a bá rí nù wọn bóyá rí yẹn péréte báyìí bí yẹn méjì mẹ́ta mo ṣe sọ nínú àwọn tá a rí tá a rórúkọ wọn pé Ghulam Ahmad ránṣẹ́ sí ilẹ̀ òkèèrè pé ẹ lọ ṣe báyìí ẹ bá mi ẹ jíṣẹ́ mi nílùú ibáyìí òun náà ni ari Muhammad Said Torabolsi òun náà ni capital Lebanon Torabolsi òun náà ni capital Lebanon Muhammad Said Torabolsi arórúkọ tiẹ̀ èyí tí ó wá sí India lẹ́yìn tó wá gba ìwòsàn ó wá
àlàáfíà àti ìwòsàn wá sí ilẹ̀ India ló bá jókòó sí ilẹ̀ ìlú Qadian fún bí oṣù bíi mélòó kó tó di pé ó padà lọ sí ìlú ẹ̀. ẹnìkan yìí nìkan la rí tí Ghulam Ahmad sọ̀rọ̀ ẹ̀ nípa wípé òun ló lọ tan dáwà òun ká nílẹ̀ Lárúbáwá. a rí orúkọ yìí Muhammad Saheed At-Tarabolsi gẹ́gẹ́ bí a ṣe padà máa sọ ọ̀rọ̀ ẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́ jù báyìí lọ. bákan náà àtúnrẹ́ nìkan náà tí àti ẹ̀fẹ́ máa bóyá nìyẹn tiẹ̀ wáyé bóyá ó ti exist rárá ṣùgbọ́n torí pé Ghulam Ahmad dárúkọ rẹ̀ ẹ jẹ́ ká mú òun náà orúkọ tiẹ̀ ní Muhammad Ahmad al-Makki. Muhammad Ahmad al-Makki torí pé n tó hàn òun náà ni pé ó fabricate orúkọ ẹni yìí ni yẹn ni pé kò sẹ́ni kankan tó jẹ́ Muhammad Ahmad al-Makki tó lọ spread dáwà Ghulam Ahmad ní Mecca ní ilẹ̀ Lárúbáwá. ó kàn hun orúkọ yẹn ó wá bẹ̀rẹ̀ sí ní kọ àwọn lẹ́tà tí ó àwọn fictitious letters àwọn lẹ́tà tí ò rí bẹ́ẹ̀ tó já sí pé content ẹ̀ gbígbà tí yẹn bá ń bọ́ òfò sọ̀rọ̀ ni pé òun kọ lẹ́tà sẹ́nìkan tó ń pè ní tí wọ́n ń pè ní Muhammad Ahmad al-Makki nígbà wà lọ́wọ́ àbárí pé kò sẹ́nìkan kan tí jẹ́ bẹ́ẹ̀. so ó sọ̀rọ̀ ń tọ̀hún yẹn nínú tirẹ̀ tó pè ní Hamamatul Bushra èyí tó kọ ní year 1893. torí náà a tún fẹ́ kí ìjọ Ahmadiyya kí wọ́n jí ó yé wa kí wọ́n sọ fún wa kí lórúkọ àwọn tírà tí Ghulam Ahmad tó fi ránṣẹ́ sí ìlú Bukhara àtàwọn ìlú míì pẹ̀lú lóga Farisi pẹ̀lú èdè Farisi kí lórúkọ àwọn tírà náà kí lórúkọ àwọn tírà náà. torí pé ìta tiẹ̀ kúkú wa mọ̀ lẹ́yìn ìgbà tí mo tẹ̀síwájú nù wádìí òun náà ni wípé Ghulam Ahmad kọ tírà kankan kò kọ tírà kankan pẹ̀lú èdè Farisi àárí kankan ní gbogbo tírà tó kọ pẹ̀lú èdè Farisi ẹnu wípé ó láwọn kọ̀sídà kan àwọn orin kan tó kọ pẹ̀lú èdè Farisi léyìí tó sì wà nínú àwọn tírà ẹ̀ tó kọ níbo ló ti wá kọ tírà pẹ̀lú èdè Farisi kí lórúkọ àwọn tírà náà tó fi ránṣẹ́ sí àwọn ìlú yẹn wípé káwọn èèyàn lè ní ìkíláàsì fún ìjọba Gẹ̀ẹ́sì kí ìjọ Ahmadiyya kan sáwò níbo láti rí kájá wo àwọn tírà náà. bẹ́ẹ̀ sì ni mo rò pé ó ti clear sí wa báyìí nísìnyí pé gbogbo wàhálà tí Ghulam Ahmad lóhùn ṣe yìí àkọ́kọ́ náà àwọn ọmọ bóyá lówó lọ́wọ́ tí ó fi ṣe adó gbogbo wàhálà yẹn ṣùgbọ́n tó kọ sínú ọ̀pọ̀lọpọ̀ wúyẹ̀ ẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí ẹ ṣe padà máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. tó bá já sí pé ó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ eléyìí ṣe ló ń tún jẹ́ kó yé wa wípé ìjọba Gẹ̀ẹ́sì yìí àwọn ni wọ́n gbé Ghulam Ahmad yìí dìde lójíṣẹ́ kìí ṣe Ọlọ́run rọ̀ṣúùlù wọn ni nàbíyù wọn ni kìí ṣe nàbíyùlá kìí ṣe rọ̀ṣúùlùlá torí pé ó sì ń tọ́ka sí wípé ìjọ àwọn Gẹ̀ẹ́sì wọ̀nyí náà lórí ìjọ Ahmadiyya tí wọ́n kún un lọ́wọ́ tó fi bẹ̀rẹ̀ sí ní gbèrú nílẹ̀ India ńgbà yẹn nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mùsùlùmí tí wọ́n kọ̀ sílẹ̀ àwọn ni wọ́n náwó fún un àwọn ni wọ́n ràn án lọ́wọ́ àwọn ni wọ́n gbà á láàyè kí dáwà ẹ̀ gbogbo claims ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní máa spread káàkiri ilẹ̀ India nígbà náà tí wọ́n sì dáàbò bò tí wọ́n jẹ́ káwọn mùsùlùmí kí wọ́n rí nǹkan kan fi ṣe àwọn tí wọ́n fẹ́ panu mùsùlùmí pé ó ń bú àwọn ànábì Ọlọ́run ó sì ń pè é lánàbí Ọlọ́run tí wọ́n jẹ́ kí wọ́n rí pa ṣẹlẹ̀ yìí ló tún fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba Gẹ̀ẹ́sì lóòótọ́ àbí ìjọba Ahmadiyya wọ́n ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ìjọba Gẹ̀ẹ́sì lọ́pọ̀lọpọ̀ ọ̀nà torí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ni Ghulam Ahmad ṣàdúró gbogbo wàhálà yìí tó báyìí fún kí ló dé tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣé torí pé ó nífẹ̀ẹ́ ìjọba àbó nífẹ̀ẹ́ àlàáfíà ju gbogbo èèyàn yòókù lọ bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn yòókù náà kò sẹ́ni fẹ́ kú Yorùbá ní tá ń fẹ́ kú kò sẹ́ni tí àlàáfíà ò wù kí ló fà á tí àwọn àǹfà mùsùlùmí fi ń ṣe jihad against ìjọba Gẹ̀ẹ́sì ń gbà yẹn tí Ghulam Ahmad wá ń sọ fún ìjọba wípé ìjọba má gbọ́rọ̀ sí wọn lẹ́nu gbogbo ẹni tó bá ti dìde against ìjọba kèfèrí ló ń tọ̀hún yẹn àbí gbogbo ẹni tó àṣàfùlàmì mà bóyá sọ yẹn gbogbo ẹni tó bá ti dìde against ìjọba ó ń tọ̀hún yẹn haram ló ń tọ̀hún yẹn ṣe ó ń tọ̀hún yẹn ti ń wu ìwà tọ́lọ́hún nífẹ̀ẹ́ sí bí ẹni tó ń jẹ Ọlọ́run ọba àlekè ọlá ní ogun nírú ó ń tọ̀hún yẹn ó ní láti jẹ́ wípé ìjọba Gẹ̀ẹ́sì yẹn gan lórí ìjọ Ahmadiyya láti ilẹ̀ wa òun náà sì ni traces tá à ń rí látànáwá títí di àsìkò tá a wà yìí bó tilẹ̀ já sí pé àwọn ẹlòmíín jẹ́ kí ó yé wa wípé Ghulam Ahmad lórí etí owó kankan látọ̀dọ̀ ìjọba ganan tún gba táàkì lọ́wọ́ àwọn ọmọlẹ́yìn Ghulam Ahmad ẹnu tó nídìí lọ́dọ̀ ìjọba ni pé kí ó rí ìjọba kan tí ó sá sí lábẹ́ tí ó dáàbò bò tí ó gbà á láàyè láti máa rí iṣẹ́ tiẹ̀ jẹ́ lọ kí nǹkan kan má bàa ṣe é àbí kí wọ́n má bàa gbé jù sínú ẹ̀wọ̀n ẹ̀rù tó ń bà nìyẹn tó fi bẹ̀rẹ̀ sí ní yìn ìjọba tọ̀sán tòru tó sì ń kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé tó lòun kọ yìí nítorí ìjọba náà àmọ́ ọ̀rọ̀ owó Ghulam Ahmad ní problem pẹ̀lú ọ̀rọ̀ owó púpọ̀ torí pé àwọn àgùntàn kan wà ní abẹ́ nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀ nínú àwọn tí wọ́n ní change lápò díẹ̀ àwọn ni wọ́n ń finance dáwà ọ̀dọ̀ wọn ní tí régé owó àwọn ní rí tùjẹ ọ̀dọ̀ wọn ló ti ń rówó kójọ kò nídìí owó lọ́dọ̀ ìjọba ẹnu tó nídìí lọ́dọ̀ ìjọba òun náà ni protection àti support tí wọ́n support òun
in terms of security assistance tí wọ́n bá lè ṣe fún ẹnu tó ní lọ́dọ̀ ìjọba nìyẹn ọ̀dọ̀ àwọn àgùntàn yẹn ló ti ń rówó re bẹ́ẹ̀ sì nínú tó yẹ kó yé wa náà rẹ̀ náà ni wípé báwo ni ẹnìkan ó ṣe máa sọ fún àwọn aráàlú ẹ̀ wípé káràlú kí wọ́n má dìde ogun sí àwọn tó wá mú wọn lẹ́rú sí ń lù wọn gbogbo ìlú tí colonial masters wọ̀ tí wọ́n ti lọ kó wọn lẹ́rú yálà àwọn Portuguese ni yálà àwọn Britishers ni yálà French colonial masters gbogbo ìlú tí wọ́n wọ̀ kò sí ìlú ibi tí wọ́n wọ̀ táwọn aráàlú yẹn ò jà fitafita torí wípé kò sí ní tó dàbí freedom kò sí ní tó dàbí àǹfààní láti govern ara ẹni fún ìlú kọ̀ọ̀kan kò sí ìlú tó fẹ́ kí àjòjì gòdògbò kó máa wá jọba lé wọn lórí kó máa pàṣẹ lórí ìlú wọn so wáyé tó ṣe já sí pé Ghulam Ahmadu nìkan ló yàtọ̀ lórí wípé ìjìjàngbara àti ìdìde tako ìjọba èyí tó ṣẹlẹ̀ ní 1857 kílé tó jẹ́ pé Ahmadiyya ló pè ní mutiny wọ́n ní pé mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ láti go against ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ó rèwo òun náà ni ìjọba Gẹ̀ẹ́sì ṣe fún mùsùlùmí lẹ́yìn ìgbà tí wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ millions àwọn èèyàn ní ìlú India nígbà yẹn ó rèwo ló wá kù tí wọ́n ṣe fún mùsùlùmí kìbádà kíjọ Ahmadiyya jẹ́wọ́ pé àwọn Gẹ̀ẹ́sì wọ́n ṣe àwọn lóore gẹ́gẹ́ bí Ghulam Ahmadu ṣe ń jẹ́wọ́ nínú àwọn àkọọ́lẹ̀ kan wípé ìjọ Ahmadiyya o nínú àwọn igi tí Gẹ̀ẹ́sì lọ òun náà nítorí náà ń kọ́ àtúnbẹ Gẹ̀ẹ́sì kí wọ́n máa bá àwọn bomi rin igi náà tí wọ́n lọ igi náà tí wọ́n gbìn ṣé ọ̀rọ̀ náà wà ń kílẹ̀ báyìí á padà máa sọ̀rọ̀ lábala yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú irọ́ tí arífàyọ yìí ń tá a fẹ́ mọ̀ òun náà ni pé àwọn èèyàn tí Ghulam Ahmadu lóun ránṣẹ́ lọ sáwọn ìlú oríṣiríṣi tá a sọ yẹn àtàwọn ìwé tó fi rán wọn lọ sílùú náà pé káwọn èèyàn lè máa gbọ́rọ̀ síjọba Gẹ̀ẹ́sì lẹ́nu yálà ní Iraq ní gbogbo àwọn ilẹ̀ lárúbáwá káàkiri àti ní Egypt àtàwọn ìlú míì kí lorúkọ àwọn ìwé yẹn kí lorúkọ àwọn ìwé pàápàá jùlọ yìí tó kọ pẹ̀lú èdè Fàrísì kí wọ́n jẹ́ kí ara àwọn ìwé náà tí wọ́n bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ a ó dúró sórí èrò wa pẹ̀lú wípé ohun tá a rí mú jáde nínú ọ̀rọ̀ yìí nínú irọ́ yìí òun náà ni pé Ghulam Ahmadu kan sọ bẹ́ẹ̀ láti lè wá ọ̀nà láti fi súnmọ́ ìjọba sí i kó má sì sí ẹnìkankan tí yóò dì í lọ́wọ́ lọ́dọ̀ ìjọba káwọn èèyàn má bàa sọ̀rọ̀ ẹ̀ láì dá lọ́dọ̀ ìjọba léyìí tó lè fa kí ìjọba padà gbé kí wọ́n jù sínú ẹ̀wọ̀n jàǹtò torí pé àwọn ìjọba àgbà náà ìjọba alágídí ni ìjọba fagídíjayé òun náà ni ìjọba Gẹ̀ẹ́sì wọ̀nyí ẹni bá ka ìtàn ìjọba amúnisìn ìjọba Gẹ̀ẹ́sì ní ilẹ̀ India yóò máa dúró aburú èyí tí wọ́n ṣe fún àwọn mùsùlùmí àtẹ́ntí kìí ṣe mùsùlùmí nínú àwọn olùgbé ìlú India nígbà yẹn ẹ̀yìn ẹ̀ka àwọn articles tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú British atrocities in India British atrocities in India tẹ́ bá ka àwọn articles sọ́jọ́ bẹ́ẹ̀ ẹ̀ rí àwọn ọ̀rọ̀ tí yóò yani lẹ́nu púpọ̀ pé ṣerú ìjọba yìí tó padúró ẹgbẹ̀gbẹ̀lẹ́gbẹ̀ èèyàn yìí pẹ̀lú ebi pẹ̀lú kíkó oúnjẹ ńlẹ̀ pẹ̀lú mímọ̀ sí ètò ààbò àti ètò àlàáfíà tó péye ṣerú ìjọba yìí ló yẹ kí Ghulam Ahmadu máa sọ irú tó ń sọ yìí nípa ẹ̀ rí wípé ọ̀tá ìlú ni Ghulam Ahmadu kì í ṣe ọ̀rẹ́ ìlú torí náà nǹkan gbogbo ibi tí ìjọ Ahmadiyya bá wà kán má rí wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ìlú ọ̀tá ìlú ni wọ́n ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀nà tí wọ́n fi gbà kórìíra aráàlú mo ti sọ díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ mi tó ti ṣíwájú ẹni bá lọ gbọ́ kẹsẹ̀tì Ahmadiyya hatred for all love for none á gbọ́ àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé náà níbẹ̀ léyìí tí yóò mú àmọ̀ wípé fi Ahmadiyya ò mà nífẹ̀ẹ́ ìlú wọ́n nífẹ̀ẹ́ ìjọ wọn nìkan ni torí pé ìlú káràlú kú ìlú káwọn tó tako Ghulam Ahmadu kú òun náà nílùú tí wọ́n ń lù bó tilẹ̀ já sí pé wọn ò ní fi gbogbo ẹnu sọ eléyìí fún wa láwùjọ kíyàwó má bàa jẹ wọ́n. nítẹ̀síwájú nínú àwọn irọ́ kàǹkà irọ́ kàbìtì èyí tí Ghulam Ahmadu pa òun náà ni wípé ó sọ fún wa nínú tírẹ̀ tó pè ní Daruratul Imam page 38 ó ní bọ̀yìn stùfì wákìtìn ó ní Ọlọ́run gbéhùn dìde gẹ́gẹ́ bí Al-Masihul Maw'ud lásìkò kan kanatil mu'taqadatul islamiyyatu mali'atan bitanaqudot gbogbo àwọn ẹ̀kọ́ ẹ̀sìn Islam táwọn mùsùlùmí ń tẹ̀lé ó kún kẹ́kẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó takora wọn àwọn ìgbàgbọ́ tó takora wọn. ó ní lidarajatin lam yaslam minha mu'taqadun wahid ìgbàgbọ́ àwọn mùsùlùmí yálà ìgbàgbọ́ nípa Ọlọ́run ìgbàgbọ́ nípa ànábì ìgbàgbọ́ nípa ọjọ́ àlìkìyámà ìgbàgbọ́ nípa kádàrá ìgbàgbọ́ nípa àwọn màlẹ́kà ìgbàgbọ́ nípa àwọn àlùjànnú gbogbo ìgbàgbọ́ ó ní gbogbo ẹ̀rí àdánwò tó bá Ghulam Ahmadu òun náà ni àwọn sweeping generalization yìí kéèyàn máa sọ̀rọ̀ pẹ̀lú gbogbo ẹnu kó má tiẹ̀ ṣẹ́nu kù
ń tó kó bá jù nìyẹn. Ó ní gbogbo ìgbàgbọ́ ẹ̀sìn Islam ló kún kẹ́kẹ́ fún àtakò. Ìyẹn ni pé àwọn mùsùlùmí ń gbọ́ ẹ̀sìn yìí lọ́tọ̀ọ̀tọ̀ kódà tó fi dórí ìgbàgbọ́ nípa Ọlọ́run gan. Ìyẹn ni pé wọ́n tún ṣe ìyapa ẹnu. Ó ní débi wípé kò sí ìgbàgbọ́ kan nínú ìgbàgbọ́ àwọn mùsùlùmí lásìkò tí Ọlọ́run tó gbé òun Ghulam Ahmad dìde àyàfi kó já sí pé ìyapa ẹnu wà láàrin àwọn mùsùlùmí lórí ẹ̀. Ẹ béèrè lọ́wọ́ ìjọ Ahmadiyya pé mùsùlùmí tún yapa nípa wùjúùdù Ọlọ́run náà, ṣé wọ́n yapa nípa existence Ọlọ́run pé Ọlọ́run bẹ àbí ò bẹ? Ǹjẹ́ àwọn mùsùlùmí yapa lórí eléyìí? Ǹjẹ́ wọ́n yapa lórí la ilaha illallah pé kò sọ́ba kan tó lẹ́tọ̀ọ́ fún ìjọsìn àyàfọ́ Ọlọ́run? Ǹjẹ́ a rí inú ìjọ mùsùlùmí tó ní èèyàn lè sin ẹlòmíì tó yàtọ̀ fọ́lọ́run? Ẹ máa béèrè irú àwọn ìbéèrè báyìí lọ́dọ̀ ìjọ Ahmadiyya lọ. A rí wípé alásọ̀fẹ́nu l'accident, alásọ̀fẹ́nu jáàmù òun náà ni Ghulam Ahmad jẹ́ lẹ́yìn tí ò sí èméjì ń bẹ. Ohun tó fà tó fi ń sọ̀rọ̀ eléyìí òun náà ni wípé anabi wa sallallahu alayhi wa sallam ó ní lásìkò tí Ọlọ́run ọba àlekíọ́lá tí ó gbé anabi Isa alayhi salatu wa salam dìde, ayé ó ti bàjẹ́ púpọ̀. Ọlọ́run wa gbé Isa ọmọ Maryam dìde kó lè máa jẹ́ alhakamu aladilu, ìyẹn alátúnṣe ayé, ẹni tí ó máa dájọ́ dọ́gbandọ́gba lórílẹ̀, ẹni tí yóò sì máa tún àárín àwọn èèyàn ṣe, tí yóò fi déédéé kún ilẹ̀ kẹ́kẹ́ lẹ́yìn ìgbà tí àwọn èèyàn ti kún ilẹ̀ kẹ́kẹ́ pẹ̀lú àbòsí àti àwọn ìwàkiwà. Ìdí nìyẹn tí Ghulam Ahmad fẹ́ sọ fún wa yìí pé ayé àwọn mùsùlùmí ti bàjẹ́ gidi gan, kálukú kan ṣẹ̀sìn bó ṣe wù ú ní lásìkò tí Ọlọ́run gbé òun dìde, bẹ́ẹ̀ sì ni irọ́ lélẹ́yìí. Ẹ jẹ́ ká wo àsìkò tí Ghulam Ahmad dìde tó pe rẹ̀ ní Masihu Mahmud àbí Mahdi àbí Ànábì Ọlọ́run. A rí wípé alhamdulilayi àwọn mùsùlùmí ṣì ń bẹ káàkiri àgbáńlá ayé ẹ̀sìn Islam tó já sí wípé wọ́n wà nínú oore ẹ̀sìn Islam, wọ́n ń ṣẹ̀sìn bọ́lọ̀ ń ṣe fẹ́, wọ́n sì ní ìgbàgbọ́ tó yanrantí. Ṣùgbọ́n Ghulam Ahmad fẹ́ depict ẹ̀ fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀ kí wọ́n lè bá rí wípé ayé ti bàjẹ́, tọ́lọ́run bá gbé òun dìde ni ayé ò lè padà dá a mọ́, ló fà tó fi ń sọ ohun tó ń sọ yìí. Ìbéèrè tó yẹ ká wá béèrè lọ́dọ̀ ìjọ Ahmadiyya nísìn ni pé ẹ sáà wò àwọn àgbàgbọ́ wo, àwọn àkídà wo nú ẹ̀sìn Islam ló kún kẹ́kẹ́ fún tanakudot, àwọn ìyapa síra wọn, contradictions lóríṣiríṣi, ẹ sáà wò lásìkò Mirza àwọn ìgbàgbọ́ wo ni? Tó sì já sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìgbàgbọ́ yẹn síwájú kóhun tó dé, ìgbàgbọ́ yẹn kò sí ìyapa ẹnu lórí ẹ̀ síwájú kí Ghulam tó dé. Ẹ sáà wo àwọn ìgbàgbọ́ náà tó já sí pé lásìkò tọ́lọ́run wá gbé òun dìde gangan yẹn, tó lọ́lọ́run gbé òun dìde yìí, òun ni ìyapa ẹnu wà láàrin àwọn mùsùlùmí lórí ìgbàgbọ́ náà, kò sí ìyapa ẹnu láàrin wọn lórí ìgbàgbọ́ náà síwájú kó tó dé. Ohun tó fẹ́ lò òun náà nìyẹn, òun náà ni wípé ayé ò ní lè dá àfi kí Ọlọ́run bá gbé òun Ghulam Ahmad dìde gẹ́gẹ́ bí àtayé ṣe. Òun náà ló fà tó fi ń wá àwọn àtàmọ̀ wọ̀nyí, àwọn irọ́, ojúlówó irọ́. Nínú àwọn irọ́ kàbìtì èyí tí Ghulam Ahmad pa, nínú àwọn irọ́ ńlá, òun náà ni pé ó sọ fún wa ní 1898 nínú ọ̀rọ̀ tó bá wa sọ tó sọ nínú àwọn àkọọ́lẹ̀ nípa jama rẹ̀. Ó ní wala yakilu adadu jama'ati haliyan an asharati alaf. Ó láwọn jama wọn àdín ní 10,000 bó ti wí nìyẹn, àwọn jama wọn àdín ní 10,000. Wa hiya muntashiratun. Ó láwọn jama àwọn ọmọlẹ́yìn àwọn tó tẹ̀lé òun Ghulam Ahmad, wọ́n bẹ ní Peshawar, wọ́n wà ní Bombay, wọ́n wà ní Calcutta, wọ́n wà ní Karachi, Hyderabad àti Dhaka. Bẹ́ẹ̀ sì ni wọ́n bẹ ní Madras, wọ́n bẹ ní Mantikot Assam, wọ́n bẹ ní Bukhara, wọ́n bẹ ní Ghazna, wọ́n bẹ ní Makkah, wọ́n wà ní Madina àti àwọn ìlú Sham. Ó ní wa fi kulli amin ní gbogbo ọdọọdún yadkhulu salasatu mi'ati aw arba'umiyati shakhsin ala al-aqalli fi zumratil mubayyin. Àwọn èèyàn tó tó nǹkan bíi 300 àbí 400, ọgọ́rùn-ún mẹ́ta àbí ọgọ́rùn-ún mẹ́rin, ó ní wọ́n ń ṣe bẹ́yàn fún Ghulam Ahmad lọ́dọọdún, yẹn ni pé wọ́n ń darapọ̀ mọ́ ọmọ ìjọ òun lọ́dún. Ó sọ̀rọ̀ yìí nù tírà ẹ̀ tó pè ní Al-Balag, tírà Al-Balag page 63. Ìbéèrè nísìnyí tá a fẹ́ fi ránṣẹ́ sí ìjọ Ahmadiyya, òun náà ni wípé kí wọ́n dárúkọ èèyàn méjì péré fún wa nínú àwọn Ahmadiyya lásìkò tí Ghulam Ahmad ń sọ̀rọ̀ yẹn tí wọ́n wà ní Mẹ́kà. Kán fún wa léèyàn méjì péré, èèyàn méjì, mẹ́ta, mẹ́rin, márùn tí wọ́n jẹ́ Ahmadiyya tán sì wà ní Mẹ́kà tán jẹ́ ìjọ Ahmadiyya lásìkò tí Ghulam Ahmad sọ̀rọ̀ yìí, ìyẹn ní year 1898. Àwọn wo lọ́mọlẹ́yìn ẹ̀ ní Mẹ́kà nígbà yẹn, àwọn wo lọ́mọlẹ́yìn ẹ̀ ní Madina kọ́sáwò, bákan náà ní Biladu Sham, àwọn wo ló tẹ̀lé Ghulam Ahmad lásìkò tó ń sọ̀rọ̀ yìí. Yàtọ̀ fún ẹni tí Ghulam Ahmad pè ní Muhammad Ahmad al-Makki nínú tirẹ̀ tó pè ní Hamamatul Bushra, yàtọ̀ fún ọ̀gbẹ́ni yìí tá a sọ pé àti ẹ̀mọ̀ bóyá nǹkan exist, Ghulam ló kà sọ̀rọ̀ ẹ̀ kàtà sí ma pé òpùrọ̀ burúkú náà ni Ghulam Ahmad. Ó ṣeé ṣe kó fabricate ọ̀rọ̀ nípa
ẹni náà tá a sì mọ̀ pé ẹni náà ò tiẹ̀ sí láyé kò tiẹ̀ sí ó kàn sọ fún wa ni pé òun ní ẹnìkan náà ọmọlẹ́yìn òun tó ń bẹ ní ìlú bíbá yìí nílẹ̀ lárúbáwá o òun ló bẹ̀rẹ̀ sí ní spread mission fún Ghulam Ahmad nílẹ̀ lárúbáwá àti Muhammad Sa'id Tọ́ràbùlùsì àwọn méjèèjì tá a lè rí dárúkọ ní mo ṣe sọ lẹ́ẹ̀kan kíjọ Ahmadiyya kí wọ́n ṣáwó ń bọ̀ làwọn yòókù lọ ń bọ̀ làwọn tó tẹ̀lé Ghulam Ahmad yòókù tó ní wọ́n fọ́n káàkiri àgbáńlá ayé lásìkò yẹn pàápàá jùlọ nínú ọ̀ràn lárúbáwá ń bọ̀ ni wọ́n wà lásìkò yẹn bóyá wọ́n evaporate wọ́n gun sámà lọ ni àbí kẹ́ wọ́n wọlé lọ ń bọ̀ ni wọ́n wà o kíjọ Ahmadiyya kí wọ́n ṣáwó kí wọ́n sì dárúkọ wọn fún wa ká lè mọ̀ wípé àwọn ẹni náà ṣẹ̀mí lásìkò yẹn a rí wípé eléyìí fi hàn wípé òpùrọ́ ńláńlá kódà ààrẹ ni tí irọ́ ẹ̀ tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ ti Ghulam Ahmad bóyá ṣètọ́nù tó jọ ga ẹ̀ǹdí nìkan la tó rò pé lè jù lọ nínú ọ̀rọ̀ pípa torí báwo lèèyàn ṣe ní èèyàn kan èèyàn méjì péré ní gbogbo àwọn countries ilẹ̀ lárúbáwá yìí tó ń tọ́ yẹn wàá sọ wípé òun ní àwọn ọmọlẹ́yìn tí wọ́n pọ̀ wọ́n fọ́n káàkiri gbogbo ilẹ̀ lárúbáwá ẹ dákun ẹ rí wípé táwa wà lọ wà bọ̀ tá a rí wípé èèyàn méjì péré nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀ òun náà ló wà bóyá náà tiẹ̀ pé méjì gan gẹ́gẹ́ báyìí ká tiẹ̀ gbà pé méjì kódà ká sọ pé mẹ́wàá ǹjọ́ dáa kéèyàn wá sọ kó wá ní òun ní àwọn ọmọlẹ́yìn tó pọ̀ nílẹ̀ lárúbáwá wọ́n pọ̀ mélòó ni àwa káwọn ti jáde pé wọ́n ju mẹ́wàá lọ á rí i pé ẹni yìí kò lè jẹ́ nǹkan kan bí ó ṣe kadhab dajjal afak mujrimun asim ó ní láti jẹ́ pé ìkànnì àwọn ìránṣẹ́ èṣù ni kì í ṣe òjíṣẹ́ ọlọ́run kì í ṣe ìránṣẹ́ ọlọ́run rárá sí rárá. tó ẹ jẹ́ kí a máa fi eléyìí ṣe lọ́nà nígbà tí a bá tún padà dé insha Allahu ta'ala ọ̀rọ̀ tí mo sọ ibi tí mo bá dé yìí ọ̀rọ̀ nípa àwọn jama Ghulam Ahmad bó ṣe ní wọ́n pọ̀ tó wọ́n fọ́n káàkiri àgbáńlá yìí yẹn ẹ tún gbọ́ ọ̀rọ̀ gbáǹkọ́gì kan insha Allahu ta'ala nípa àwọn jama rẹ̀ ẹ rí bí wọ́n ṣe pọ̀ ló ń kà tó léyìí tó sì mú àmọ̀ wípé ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ ọ̀rọ̀ náà lẹ́sìn mọ̀ wípé ọ̀gbẹ́ni yìí ọba àwọn onírọ́ òun náà ní í ṣe ẹ bá mi pàdé lẹ́yìn fọ́nrán ọ̀rọ̀ yìí tí ó tẹ̀lé eléyìí tí ẹ gbọ́ yìí abẹ́lẹ́wọ̀n balẹ̀ kí ọlá kó ṣe wá kù lórí dáadáa kí ó sì bá wa tọ́ ìjọ Ahmadiyya sọ́nà kó má jẹ́ káwa náà sọnù látara títí wọn subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.